I cannot imagine the judges, disrespecting every woman that was there, that actually made effort to be at that event. Even go to a 5 kobo, the individual, not put looks one, not put it together. Okay? Now you had to pick a winner, a female best dressed and a male best dressed. And then you now watered the effort of all the individuals that is on that, event by giving the best dressed female to a cross dresser. So guys, can your favorite ever? I know many people are angry right now. You guys are jealous. You are jealous I want the best female dress. Like, kí ló ṣẹlẹ̀ gangan tí àwọn èèyàn bínú lórí ọ̀rọ̀ Bobrisky lórí àwọ́ọ̀dù tó gbà ní movie premiere Ẹniọlá Àjàó tó wáyé láìpẹ́ yìí. Ọ̀pọ̀ ènìyàn ló mọ̀ pé Bobrisky jẹ́ controversial figure ní Nàìjíríà tó sì ti gbẹ̀rẹ̀gẹ̀dígẹ̀ gan ní fashion business, beauty, ìṣòwò lóríṣiríṣi. Ó sì tún wá ń ṣe àtìlẹ́yìn fáwọn crossdresser, àwọn gay, àwọn homosexual. Now, àwọn nǹkan kan wà nípa Bobrisky tó ṣeé ṣe kí àwọn míì máa mọ̀, bó tiẹ̀ jẹ́ pé àwọn kankan mọ̀ nípa bó ṣe bẹ̀rẹ̀. Ṣé rí Bobrisky yìí, wọ́n bí gẹ́gẹ́ bí Idris Okuneye Ọlánrewájú, ọkùnrin ni wọ́n bí o. Gbogbo ìgbà tó wà ní Unilag, ọkùnrin lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí. Kódà gan àwọn tó ti rí picture ẹ̀ rí, wọ́n rí bó ṣe dúdú họhọ nínú picture yẹn kó tó di pé Ọlọ́run gbàkóso tó wó dé tí gbogbo ẹ̀ wá ń dùn mọ̀ràn tó wá di pé ó ti di obìnrin báyìí. Ṣé mọ̀ pé ìmọ̀ sáyẹ́ǹsì àti technology ó ti gba àwọn èèyàn láyè pàápàá ní àwọn ìlú míì òkè òkun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti gba àwọn èèyàn láyè láti máa di nǹkan tó bá fẹ́ dì. Kódà àwọn èèyàn lè dọkùnrin, wọ́n lè dobìnrin bó bá ṣe wù wọ́n lábẹ́ ohun tó bá wà lábẹ́ wọn. Bẹ́ẹ̀ làwọn orílẹ̀-èdè míì náà gbà á láyè pé èèyàn lè di nǹkan tó bá fẹ́ dà, ó lè jẹ́ kán pè ẹ́ lọ́kùnrin àbí lóbìnrin. Bobrisky di ìlú mọ̀ọ́ká lórí social media pẹ̀lú àtìlẹ́yìn tó ń ṣe fáwọn gay, àwọn homosexual, àwọn crossdresser. Ọ̀pọ̀ ènìyàn ló gbàgbọ́ pé Nollywood actress Tonto Dike àti Ìyábọ̀ Òjó ló mú wọ Nollywood. Lóòótọ́ ìjà ti ṣẹlẹ̀ rí láàrin Bobrisky àti Tonto Dike àtàwọn social media figures míì. Èyí tó tiẹ̀ ṣẹlẹ̀ recently ni èyí tó wáyé láàrin òun àti Portable lórí ọ̀rọ̀ best dressed female award tó gbà pé obìnrin tó múra dáadáa jùlọ pé òun náà gbé e fún. Kódà ọ̀rọ̀ yìí ó taba Fẹ́mi Adébáyọ̀ àti òṣèré míì tó ń pè ní Ìjẹ̀bú. Dayo Amusa sọ àwọn ọ̀rọ̀ kan tó lágbára díẹ̀. Kódà lórí ọ̀rọ̀ yìí àwọn kan tún ti jáde o lóríṣiríṣi tí wọ́n ní kò yẹ kó jẹ́ pé Bobrisky ló máa gba irú àwọ́ọ̀dù báyìí. Ṣùgbọ́n àwọn kan tún wá sọ pé nígbà tẹ́ ẹ mọ̀ pé kò yẹ kó jẹ́ òun, ṣe bẹ́ẹ̀ náà lẹ fà á wá sí industry, ẹ fà á wá sí Nollywood, ó ń bá yín ṣe fíìmù, ó ń ṣe gbogbo ẹ̀. Ó wá di àsìkò tán máa fúnyàn láwọ́ọ̀dù. Àwọn judges dẹ̀ rí pé ó pegedé, wọ́n dẹ̀ gbá àwọ́ọ̀dù fún. Ẹ wo kan kí sẹ́sẹ̀ ràgó lórí ọ̀rọ̀ yìí. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Ìbéèrè ni pé ìgbà tí ẹ mọ̀ pé bad influence ni kí ló dé tí ẹ ti ń gbà á láyè látọjọ́ ọjọ́ yìí? Ṣé ó ti ń gbówó fún yín ni àbó ti láwọn nǹkan kan tó ṣe fún yín? Kí ló fà á táwọn judges gan ṣe gbé award fún? Kí ni àwọn ẹlẹgbẹ́ ẹ̀ ń sọ? Ẹ já gbóhun tí Dayo Amusa sọ lórí ọ̀rọ̀ yìí bó ṣe fi ẹ̀hónú ẹ̀ hàn lórí pé wọ́n fún Bobrisky ní award. Ẹ já gbọ́. Good morning, everyone. Okay, naturally, I really don't do this, but then I felt the need to do this. All right, I am not happy. Yes, so I went for a colleague of mine's premiere yesterday, and then
They said the best dresser is to be picked. One female best dresser and one male best dresser. Don't get me wrong. It could be anyone. Yes. The winner could be anyone. But definitely not a cross-dresser. I mean, what's wrong with us? Kí ló ń ṣe wá? Ìjọ wo la di báyìí? Like, I don't understand it. I cannot imagine the judges, disrespecting every woman that was there, that actually made effort to be at that event. Even go to a 5 kobo, the individual, not fi put looks one, not fi put it together. Okay? Dayo Amusa ló fi ẹ̀hónú hàn lórí ọ̀rọ̀ Bobrisky o, lórí ọ̀rọ̀ àwọ́ọ̀dù tó ń gbé fún un pé ṣé ó dẹ̀ pé gidi lójú yín bó ṣe gbá yìí òun náà ni Dayo Amusa ń sọ̀rọ̀ rẹ̀ lórí. On that event by giving the best dressed female to a cross-dresser. I mean, kí ló ń ṣe wá tá à ń ṣe bálabàlá bíi tẹ́lẹ̀ aláfọwọ́ yìí? I don't understand. I don't understand. What is wrong with us? Tẹ́ bá feel pé okay àwọn cross-dresser wọ́n merit láti gba award títí wọn, ẹ máa place kíní lórí kíní fún àwọn náà. And then you will be like, okay, for cross-dressers best, dressed, then you give them their own space and platform. It's not for you disrespecting every woman that came to that event or every man that came to that event by giving a cross-dresser the best female dressed. Are we okay? Are the judges okay? Because I had to, walk out of that event basically because I'm like, shower, okay, bye. Anyway, if you must know, the announcer, not the judge, because I don't think it was one person that that actually picked the winner. The announcer, gongo, only kweda. In fact, kò jọ mí lójú ìwà tó wù yẹn ò jọ mí lójú because bó ṣe ṣe nínú fíìmù àjàkájú tá a wò yẹn náà nìyẹn. Ìwọ náà lè kweda tó dá gbogbo ẹ̀ sílẹ̀. Ìwọ náà ló dá gbogbo lórí gbogbo nǹkan kodò. Ìwọ ló ṣàdéhùn tó má déhùn ṣe. Ó wá gbé character inú àjàkájú ó tún gbé jáde ó tún gbé jù sí ojú ayé ó lọ announce rubbish. My lovers, no, that point I just made, you need to see the movie. Yes, you need to go and see Ajakaju when it starts showing in cinemas from March 29. I'm not chasing clout. I'm not using it as a promotion or something. I'm just telling you the facts. The announcer of the winner, the person that announced that announced a cross-dresser as a best female dresser. Yes, is the Ekweda in the movie Ajakaju. Go and see him and see what he did in the movie. Anyway, I just made my point. Okay, the winner could be anyone, but definitely not a cross-dresser. Eje kama yeah, egbo. Shotiye. Ọ̀rọ̀ entoro kan kó ṣàkómú títí ẹ̀. Mi I don't kò sí nǹkan tó kan èmi. I kì í sọ bẹ́ẹ̀ ká kú síbẹ̀. Ṣé you understand? Eje ká máa forí pípé ká máa fi ṣe nǹkan tá à ń ṣe. Anyway, guys, come March 29th. Yes, on Friday, this Friday that is coming, you guys, your friends and family, make sure you go and see Ajakaju and go and see the Ekweda tule to boku lójú dada gbogbo leru tó tún fẹ́ da situation Nigeria ló fẹ́ dàrú because mi mọ̀ bí tó ti ń fún cross dresser ní best female dressed gbogbo ẹnu ni mo fi sọ ẹyẹ jẹ́ ká yí ṣe bálabàlá bí tẹ́lẹ̀ aláfọwọ́ yìí ṣó ti yé wa ire o. Drop your comments. Remember to like, share and follow us. Thanks for watching.